Happy 40th birthday to Pastor Olaolu Abolarin. Greetings from your elder sister Damilola Ayoluwadare. Ìgbà ọdún kan ní àbúrò mi o. Damilola ló sọ bẹ́ẹ̀. Ìgbà ọdún kan ní àbúrò mi o. Ẹ̀mí ẹ̀ tó ṣe yìí láyé ni kó ṣe púpọ̀ ọdún o. Ìgbà ọdún kan ní àbúrò mi o. Ìgbà ọdún kan ní. Ìgbà ọdún kan ní àbúrò mi o. Ayoluwadare ló ń ẹ̀mí ẹ̀ tó ṣe yìí láyé ni kó ṣe púpọ̀ ọdún o. Kó ṣe púpọ̀ ọdún o. Má lè gbàgbé lọ́jọ́ tàbí yọ̀ nínú mọ̀lẹ́bí. Má lè gbàgbé lọ́jọ́ tàbí yọ̀ nínú ẹbí wa. Àbúrò tó ṣe fihàn gan àṣẹ yìí ṣàmọ́dún. Ògo Ọlọ́run ń bẹ lára ẹ ló já bá ọjọ́. Ẹwà Ọlọ́run tí ń bẹ lára ẹ ló já bá ọyọ̀. Àrídùnnú ni ẹ fún wa o, kó má ṣe dòkú o. Àmín. Ìgbà ọdún kan ní àbúrò mi o. Ìgbà ọdún kan ní. Ìgbà ọdún kan ní àbúrò mi o. Àṣeyí ṣàmọ́dún. Ẹ̀mí ẹ̀ tó ṣe yìí láyé ni kó ṣe púpọ̀ ọdún o. Kó ṣe púpọ̀ ọdún o. Oore ọ̀fẹ́ ni wíwá láyé, agbára ẹ̀dá kọ́. Ẹni tó bá mọjọ́ ibi ẹ̀ ṣe ló yẹ kó dúpẹ́. 40 years lókè èèpẹ̀, agbára ẹ̀dá kọ́. Ọ̀pọ̀ ewu ló ń bẹ níbẹ̀, bàbá ló kó ẹ yọ. Gbogbo ògo fọlọ́run lókè, àwa bá ọ gbéga o. Pastor George Abolarin jẹ́ ká jọjó. Ọkọ Mrs Victoria jẹ́ ká jọjó. Dádì Daniel Abolarin jẹ́ ká jọjó. Jẹ́ ká jọjó. Dádì Olivia ó yá jẹ́ ká jọjó. Dádì Títí Láyọ̀ jẹ́ ká jọjó. Ọmọ ìyá pásítọ̀ jẹ́ ká jọjó. Àbúrò Dámilọ́lá jẹ́ ká jọjó. Ọdún yìí kò ní já ṣe mọ́ nílé rẹ o. Ọdún yìí kò ní já ṣe mọ́ nílé rẹ. Ọdún yìí kò ní já ṣe mọ́ nílé rẹ o. Ọdún yìí kò ní já ṣe mọ́ nílé rẹ. Mrs. Dámilọ́lá ní kí ẹ pé kò ní já ṣe mọ́. Ọdún yìí kò ní já ṣe mọ́ nílé rẹ. Gbogbo mọ̀lẹ́bí ló ń kí ẹ wípé kò ní já ṣe mọ́. Ọdún yìí kò ní já ṣe mọ́ nílé rẹ. Ọdún yìí kò ní já ṣe mọ́ láyé rẹ o. Ọdún yìí kò ní já ṣe mọ́ nílé rẹ. Kò ṣe 50 ṣe 70 kò ṣe 90 láyé. Ọdún yìí kò ní já ṣe mọ́ nílé rẹ. Ìránṣẹ́ Olódùmarè ọ̀gá ògo kan ní sọjọ́ ìbí rẹ̀ lónìí. Òní ọjọ́ 11 nínú oṣù kejì ọdún. Olaolu Abolarin ní jẹ́ ọmọ late engineer Ọlákànmí Joseph Abolarin, ọkọ Mrs Victoria. Gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́re ló bá forin ọpẹ́ sẹ́nu tí ń pé mo dúpẹ́ o bàbá tí o pè mí lẹ́nìyàn nítorí oore ọ̀fẹ́ Olódùmarè ní tá a bá ń bẹ láyé. Ẹni ń bẹ láyé tí ò mọ bí wọ́n ti ń dúpẹ́ àfibíṣólóore ni ẹ gbà bẹ́ẹ̀. Kọjọ́ òní ó bá àlẹ́ jẹ́mọ́ lè gbàgbé ló mú kí Mrs Damilola Olúwásànyà Ayádáre Olúwásànyà pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ó pe Ogefila Ayodeji, ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan sórí aago. Wọ́n ló yẹ kí n bá wọn dá sí, kí n forin àtẹ̀wì tó níláárí kí ọlọ́jọ́ bí, bẹ́ẹ̀ ni kí n tún bá wúri ẹ̀mí gígùn. Mo láròyé níṣẹ́ ìbákà, ìgbé kíké níṣẹ́ ẹyẹ lóko. Ìránṣẹ́ kẹrẹ tèmi báwọn ròde ìbànújẹ́, ibi ọlọ́dún bá gbé ń ṣọdún láláyọ̀ ń gbé yọ̀. Tí wọ́n ti ń yin babalógo gangan lẹ ti mọ́ rí mi. Olaolu Abolarin, ọmọ pásítọ̀ Mrs Lucia Adùnní Abolarin. Mo dé bá ọ lálejò ó yá, jẹ́ ká jọ fi yìn tó yẹ fẹ́lẹ́dùà lókè. Gbogbo ìṣẹ́jú gbogbo wákàtí tí ń bẹ láyé, ṣe bí gbogbo rẹ̀ pátápátá ń lókun fẹ́ wu. Ẹni tó lódùmarè báràgbà padà fún, gbogbo àsìkò ló yẹ kó mọ́ dúpẹ́. Tó bá tún mọjọ́ bí ẹ̀ láyé níṣẹ́ ló yẹ kó gbé baba ga. Olùṣọ́ àgùntàn Olaolu Abolarin, àìmọye tá ẹjọ́ wáyé táyé ti gbàgbé pé wọ́n wá sílé ayé. Ìgbà mélòó ńlọmọ adarí irun fi ń gbàgbé ẹni. Adúpẹ́ fọba mímọ́ pé orílẹ̀ ayé wá. Nínú 40 ọdún rẹ lókè èèpẹ̀, gbogbo rere tí wọ́n ń gbélé ayé ṣe ló ti bá wọn ṣe. Adániwáyé ò wá ní dáwọ́ oore dúró. O ò ní ṣàìsàn, o ò ní ṣọ̀fọ̀, o ò ní ṣìwàwù, o ò ní dẹni àrísá. Kábíkáọ́là ò ní jẹ́ kó o fojú sọkún aya, bẹ́ẹ̀ ló ní fọwọ́ gbọ́mọ sí. 40 ọdún lókè èèpẹ̀, ó ní
nítumọ̀ pàtàkì lójú ọba mímọ́ ó ṣe iyebíye lójú ọmọ ẹ̀dá adarí hurun òní rántí ọjọ́ òní sọkún òní rántí ọjọ́ òní kòṣe 50 ọdún rẹ òní bá ọ nínú sàré Olaolu George Abolarin òní ṣàìsàn láyé afẹ́fẹ́ búburú òní fẹ́ lù ọ́ ìlérí Olódùmarè fún ọ nínú Psalm 91 ń ló jẹ́ kọ́kàn mi ó balẹ̀ wípé ìgbà ọdún fún ọ láyé ọdún kan ni nítorí ó ti ṣèlérí ẹ̀mí gígùn láti fi ta ọ́ lọ́rẹ kó o máa jó kó o wá máa yọ̀ lókù ẹ̀gbọ́n rẹ Dámilọ́lá Olúwasànyà aya Olúwadáre Olúwasànyà ó ní kí ọ dáadáa àbúrò rẹ Ọlárewájú pẹ̀lú Olúwadùnsìn wọ́n ní ẹ̀gbọ́n tó ṣe iyebíye ni ọ́ wọ́n ní àrídùnnú ni ọ́ fún gbogbo mọ̀lẹ́bí wọ́n ló di dandan kó o dàgbà dògbò kó o bá wọn ṣọ̀pọ̀lọpọ̀ ní dúníyàn ọmọ wọn ló sún Èkìtì ìyá rẹ ní kí ọ pásítọ̀ Mrs. Lucia Adùnní aya Abolarin ó ní kí ọ dáadáa olùdásílẹ̀ ìjọ God's Own People Ministry tí ń bẹ ní Bàṣírí nílùú Adó Èkìtì olóyè káfọjọ́ tá a bí ọ ṣayẹyẹ Olódùmarè tí ò jẹ́ kó o dẹni àrísọkún fẹ́ bí ó ní ká dúpẹ́ lọ́wọ́ ọba tó dá ọ pé pérépéré tí ò ṣe ọ́ lẹ́ni àmúpamọ́ sínú ilé gbàlejò ń bọ̀ ọlọ́jọ́ òbí pásítọ̀ Olaolu George Abolarin àjíǹde ara kó mọ̀ jẹ́ fún ọ mọ̀ dàgbà nínú ọgbọ́n mọ̀ dàgbà nínú òye sí àṣeyìí ṣàmọ́dún ṣẹ̀mí lókè pẹ̀.